Ẹ̀yin ará ilé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wà? Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní àwọn elder nínú àwọn elder kábíyèsí wọ́n ní wọ́n jáde o, wọ́n ní Ashley ò lè kúrò ní palace o, wípé nítorí pé Ashley nìkan ni ìyàwó tí ó tẹ̀lé wọn lọ sí ibi tó jẹ́ pé wọ́n máa ń wọ̀ tó jẹ́ sacred place ni wọ́n máa ń wọ̀ tó jẹ́ ti Odùduwà. Wọ́n ní Ashley nìkan ni ó ń wọ inú ilé agbára èyí tó jẹ́ ti Odùduwà yìí. Wọ́n ní nínú gbogbo àwọn ìyàwó wọn ní òun nìkan ló lè wọbẹ̀. Wọ́n ní nítorí pé òun nìkan ni ó ń participate tó ló ń darapọ̀ mọ́ wọn láti lọ ṣe gbogbo àwọn ritual tán máa ń ṣe nínú ilé agbára Odùduwà. Wọ́n ní so ìdí èyí Ashley ò lè kúrò. Wọ́n ní ibi tí wọ́n máa ń wọ̀ yìí nínú àṣírí ibi tó máa ń wọ̀ yìí ilé agbára tó máa ń wọ̀ yìí wọ́n ní 400 and wọ́n ní 1 wọ́n ní gbogbo àwọn òrìṣà tí wọ́n ń bọ wọ́n ní 401 ni o ní ibi tí wọ́n ti lọ ń bọ wọ́n. Wọ́n ní Ashley nìkan ni olórí èyí tó ń tẹ̀lé wọn lọ sí ibẹ̀ o. Wọ́n ní nítorí náà wọ́n ní Ashley ò lè kúrò nínú palace yẹn o. Wọ́n ní nítorí pé gbogbo àwọn nǹkan tí ó ń ṣe nínú palace yìí. Wọ́n ní nínú ibi tí wọ́n ń lọ yìí wọ́n ní Ashley nìkan ló ń tẹ̀lé gbogbo àwọn ọkùnrin yìí lọ láti lọ ṣe gbogbo àwọn ètùtù tó yẹ kí wọ́n ṣe àti láti lọ bọ gbogbo àwọn irúnmọlẹ̀ èyí tí wọ́n ń bọ yìí. Wọ́n ní àwọn ìyàwó tó kù wọ́n ní kò sí èèyàn kankan tí wọ́n débẹ̀. Wọ́n ní ṣùgbọ́n Ashley nìkan ló ń lọ bẹ̀. Wọ́n ní nítorí náà wọ́n ní òun nìkan ni kò ní kúrò ní inú palace. Wọ́n sọ pé kò ní kúrò nínú palace allegedly bá ṣe gbọ́ wípé nítorí àwọn nǹkan tí Ashley ń ṣe yìí wọ́n lè ní kó kúrò nínú palace. Bí a ṣe gbọ́ o wọ́n ní Ashley wọ́n ní kò ní kúrò nínú palace o. Wọ́n nítorí pé ó qualify láti dúró sínú palace nítorí pé ó ń bá wọn lọ sí ibi tí wọ́n ti ń bọ gbogbo àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń bọ. Wọ́n ní irúnmọlẹ̀ yẹn wọ́n ní 401 ni àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń bọ. Wọ́n ní òun nìkan dẹ̀ ni obìnrin tó jẹ́ ìyàwó kábíyèsí tó ń tẹ̀lé wọn lọ láti lọ bọ irúnmọlẹ̀ yìí. Wọ́n ní torí ìdí èyí wọ́n ní nínú gbogbo àwọn olórí yìí o wọ́n ní Ashley ò lè kúrò nínú palace allegedly bí a ṣe gbọ́ ni. Ẹ̀yin náà mọ̀ wípé àwa o a ní kí oníkálukú má ṣe ẹ̀sìn ẹ̀ o lórí channel yìí. A ní kí àwọn ará ilé Ifẹ̀ kán má ṣe ẹ̀sìn tó ń sìn o. A sọ̀rọ̀ burúkú nípa ẹ̀sìn wọn o. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ni bí àlàáfíà bí ó ṣe máa jogun nínú palace kábíyèsí tí gbogbo nǹkan á máa lọ létòlétò. So right now ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé Queen Naomi á lè padà sí inú palace pẹ̀lú èyí tí wọ́n tún gbé jáde pé àǹtí wa R àti wa A wọ́n gbọ́dọ̀ dúró sí inú palace ni? Ẹ̀yin náà mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí àwọn àti àǹtí wa A wọn ò sí ní ìrẹ́pọ̀ nítorí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin wọn. Lóòótọ́ àǹtí wa A ti bẹ̀bẹ̀ o. Àǹtí wa A ti bẹ̀bẹ̀ o. Wọ́n ti tọrọ àforíjì o. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kí ẹ̀yin ará ilé mọ̀ ni pé téèyàn bá tọrọ àforíjì lọ́wọ́ èèyàn ò mean pé ẹ gbọ́dọ̀ máa bá ẹni yẹn ṣe padà bẹ́ẹ̀ ṣe ń ṣe. Lóòótọ́ ẹ ti yọ́nú sí ẹni yẹn ṣùgbọ́n ó máa jẹ́ nǹkan tó yẹ pé ó máa le láti lè wà bí wọ́n ṣe wà tẹ́lẹ̀, láti lè súnmọ́ra bí wọ́n ṣe súnmọ́ra tẹ́lẹ̀. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn elder yìí ń gbé jáde lójoojúmọ́ wípé èyí tó máa tako Queen Naomi láti lè má wá sí inú palace kábíyèsí. Torí lójoojúmọ́ ni wọ́n ń sọ pé tí Queen Naomi bá máa padà wá sínú palace o wọ́n gbọ́dọ̀ ṣe báyìí. Tí Queen Naomi bá máa padà sínú palace o wọ́n gbọ́dọ̀ ṣe báyìí. Ṣùgbọ́n ó yẹ kí ẹ̀yin elder yìí kẹ́ ẹ mọ̀ kinní kan wípé ìfẹ́ yàtọ̀ sí pé kẹ́ máa
kẹ́ máa ṣe ìjọba nínú palace yín. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. Ẹ ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n inú kábíyèsí ò dùn. Ṣé ẹ̀yin ò fẹ́ kí ọba yín kínú wọn dùn ni? Ṣé ẹ fẹ́ kí ọba yín kínú wọn dùn ni, kí wọ́n ní happiness? Kábíyèsí ń sọ fún yín pé nǹkan táwọn fẹ́ ni. Ẹ máa padà wá, ẹ wá máa sọ nǹkan míì. Pé tí wọ́n bá máa ṣe báyìí, nǹkan báyìí nìkan ṣe. Tí wọ́n bá máa ṣe báyìí, nǹkan báyìí nìkan ṣe. So definitely ẹ fẹ́ kí inú ọba yín dùn. Èyí ò bójú mu. Kábíyèsí tó fẹ́ Queen Naomi, wọ́n mọ reason tó fi fẹ́ Queen Naomi. Ṣó ti yé yín? Wọ́n mọ reason tó fi fẹ́ Queen Naomi. Dẹ̀ lè pín wọn níyà, lè yà wọ́n. Nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ nìyẹn, lè yà wọ́n. Kò sí gbogbo nǹkan tẹ́ lè gbé jáde. Wọn ò gbọdọ̀ ṣe báyìí. Wọn ò gbọdọ̀ ṣe báyìí. Tí kábíyèsí bá ní nǹkan táwọn máa ṣe nìyẹn, kò sí nǹkan tẹ́ lè ṣe. Nítorí pé Ashley kò ń ṣe ìyàwó ìkọ̀kọ̀ nínú yín. Ìyàwó kábíyèsí ni Ashley. Kábíyèsí dẹ̀ lọ mọ ibi tí wọ́n fẹ́ kí àwọn ìyàwó wọn dúró sí. Nǹkan tèmi fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí nìyẹn. Kábíyèsí ló mọ ibi tí wọ́n fẹ́ kí àwọn ìyàwó wọn dúró sí. Pé èèyàn kan bá yín lọ sí inú igbó, ẹ lọ bọ àwọn irúnmọlẹ̀. Kò mí ní pé ó ní láti gbénu palace o. Ó lè máa bá yín lọ bọ irúnmọlẹ̀ láti ta. Kábíyèsí ló mọ nǹkan tí wọ́n fẹ́. Dẹ̀ lè sọ pé nǹkan báyìí. Kábíyèsí ló mọ nǹkan tí wọ́n fẹ́. Kábíyèsí ló mọ reason tí wọ́n fi ní káwọn olórí lọ ra lé síta. Ẹ̀yin kọ́ lẹ wá máa pàṣẹ fún kábíyèsí pé nǹkan báyìí ni kábíyèsí máa ṣe. Kábíyèsí ló ní àwọn ìyàwó yìí. Kò yẹ kẹ́ ẹ máa dá sí ọ̀rọ̀ àwọn ìyàwó kábíyèsí. Kò yẹ kí ẹ máa dá sọ́rọ̀ àwọn ìyàwó kábíyèsí. Nǹkan tó fi mú kábíyèsí tí wọ́n dá sí ọ̀rọ̀ ìyàwó tiyín. Ẹ ní àṣẹ láti máa dá sí ọ̀rọ̀ àwọn ìyàwó wọn. Nǹkan tèmi ní sọ sí nìyẹn. Ẹ̀yin èèyàn létí ń gbọ́ mi, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín fún àdúró tí yín lórí channel mi. Ní agbára Ọlọ́run, òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ jọ̀ọ́ ẹ bá wa advertise fún collection center store. Wọ́n ń ta Italian shoe and bag. Wọ́n ń ta bàtà ọkùnrin láti size, wọ́n ní àwọn ń tà láti size 8 títí di size 12. Gbogbo ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta bàtà ọmọdé láti age 14. I think age 13 ni wọ́n ti ń ta bàtà ọmọdé ọkùnrin. Wọ́n ń ta bags fún àwọn obìnrin, designer bags. Wọ́n dẹ̀ ń ta gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni advertise fún Catech. Wọ́n ń ta mọ́tò ni. Oríṣiríṣi mọ́tò tí ẹ bá fẹ́ ni wọ́n ní. Ẹ patronize wọn ní catechauto@gmail.com. Wọ́n dẹ̀ tún repair mọ́tò náà. God bless you. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí channel yìí. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all.